ẹ̀yin tèmi mo tún gbé tuntun dé o ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Austin Emmanuel fúnra rẹ̀ eléyìí tún lágbára ẹ wò ẹ bá mi wo fídíò yìí kẹ́ máa bá mi like kẹ́ máa bá mi share kẹ́ máa comment ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe ó yẹ tẹ subscribe button yín kẹ́ tẹ notification button yín ọwọ́ tẹ fi ń tẹ gbogbo àwọn button yẹn ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi sanwó àìsàn ẹ̀ ní fi sanwó ẹjọ́ lágbára Ọlọ́run ẹ ṣé tẹ̀ ń jẹ́ kí page wa tẹ̀ ń jẹ́ kí channel wa kó grow ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ subscribe button ẹ bá mi share link channel yìí ẹ ṣé púpọ̀. tí mo wá lọ sùn sí train station èmi nìkan tí òtútù mú mi. ní òtútù tí jó tútù gidi tí mo dìde mo ní ta ni mo ṣẹ̀. mo kí àwọn ẹ̀gbọ́n mi lé mo kí àwọn àbúrò mi lé mo kí àwọn tí ó jẹ́ fans mi mo kí everybody orúkọ mi ni Austin Emmanuel. Austin Emmanuel yìí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn onítíátà ẹni tójú ẹ̀ rí òun làbá máa pè ní ẹni tí Ọlọ́run ọ̀pá ó ròyìn ìgbésí ayé ẹ̀ fún mi bó ṣe rìnrìn àjò ẹ̀ fún mi lọ́sàn-án mo sì fẹ́ máa ké bí mo ṣe rí ìrírí ayé tó yìí. Austin Emmanuel àwọn fíìmù wo ló sọ ọ́ dolókìkí gan-an. fíìmù àkọ́kọ́ tó sọ mí dolókìkí Samura ní táìtù ẹ̀. Samura. bẹ́ẹ̀ni. ta ló ṣe. èmi náà ni mo ní. Samura. fíìmù kan ló yẹ kó kọ́kọ́ sọ mí dolókìkí. sinimá yẹn la pè ní Agbára. èmi àti Fathia Balogun la jọ ṣe. ní Samura yẹn. no Agbára. Agbára yẹn. Agbára ni ọba kọ́kọ́ sọ yín dolókìkí. ṣùgbọ́n àmọ́ bá a ṣe pè é lágbára yẹn agbára ẹ̀ ò tó. àkọlé eré yẹn ní Agbára. ṣùgbọ́n agbára rẹ̀ ò tó. àmọ́ agbára ẹ̀ ò tó. bó ṣe jáde ó wá wọlé ó fẹ́ wá bó tún wọlé padà. mo wá jókòó mọ́ ọ̀gá kí làwọn èèyàn rí inú fíìmù Agbára yìí tí ó fẹ́ fi lógo tó fi fà. tó tún fà ńlẹ̀. mo wá lọ wo kárátà yẹn tí mo play inú ẹ̀ yẹn mo ní òkè ó dà pé kárátà yìí ló ń pa wọ́n lẹ́rìn. ok jẹ́ kí n kúkú wá fi ṣe a whole full movie tó máa jẹ́ pé ó máa pariwo lọ́kàn mi. mo wá tú kárátà yẹn wò mo wá jókòó mo wò again mo tún wò mo wá wò dé level kan mo wá èrè wá pè mí náà fún ara mi mo ní òkè kẹ́rin fi lè pè mí náà fún ara mi definitely ó yà pé kárátà yìí gbọ́ngàn ni. ó mú àwọn èèyàn. mo wá ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe fi kárátà yẹn ṣe Samura lọ́dún náà lọ́hùn. ọ̀dà ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá nígbà kan tí a máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà ẹ̀yin lẹ̀ ń rúùlù bẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ fíìmù bí ọ̀jẹ́ fíìmù tiyín lọ jáde fíìmù tẹ́ ẹ bá wọn ṣe ọ́ jáde. lágbára lọ. àwọn kan ní obìnrin ló gbé yín wọ́n ní ọlá àbàtà ní mọ́dò ó sàn ọlá ìyá àyàwó yín lẹ jẹ pé ìyá àyàwó yín olówó ni wọ́n ní dáwó lẹ̀ tẹ́ fi ń yà wọn fíìmù ńgbà náà. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé iṣẹ́ rí lórí ọ̀rọ̀ ìyàwó mi nǹkan kan yẹn mi ì fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀mọ́ rárá lórí pẹ̀lú ọkọ̀. ẹ fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀. rárá. ọ̀pọ̀lọ́ ní tá a bá débi èrò. mi ì fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ rárá mọ́. torí ọmọ yín. torí àwọn ọmọ tí mo bí. bẹ́ẹ̀ni. torí ọjọ́ iwájú. very good. torí àwọn ọmọ tí mo bí. ọkùnrin ni ọ́. onílàákàyè gan-an. bàbá wa bí ni kí ló fa ìṣubú láàrin àwọn ará mákẹ́tà tó fi di pé wọ́n gbé yín sí orí ẹ̀ńbágò pé ẹ̀ ń bá lo ọkùnrin ẹ̀ gbọ́dọ̀ lo fọ́tò rẹ̀ sára páálí mọ́ o fíìmù tó bá dàrẹ́ẹ̀tì ẹ̀ gbọ́dọ̀ tà ẹsẹ̀ wo lẹ́sẹ̀ tó le tó bẹ́ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ mo ti sọ fáráyé aráyé ti gbọ́ ọmọdé gbọ́ àgbà gbọ́. tí bá tó wá tu sọ́ọ̀sìn mo kàn ń sọ̀rọ̀ ni. orí platform yìí kọ́ lẹ ti sọ. sà mo understand. ẹ fẹ́ sọ mọ́. torí pé àwọn èèyàn wa míì èèyàn máa sọ ẹ̀dùn ọkàn nǹkan tó ń dùn
nǹkan tó ń jẹ́ kí omi máa jábọ́ lójú ẹ̀ nínú ilé ní kọ̀ọ̀kan nínú ilé. ẹ̀yin kan wá jókòó torí pé mo máa wò ní wò pé ẹ̀dá tó ti garí tó ti jẹ́ èèyàn rí inú ayé tó bá ti ṣubú rí kò ní bú mi tó bá gbọ́ tàn mí. ẹni tó bá ga tó ṣubú rí tó ti garí tó wá ṣubú rí á mọ nǹkan tó ń pè ní kéèyàn ó ṣubú. pé kódà tó bá gbọ́ tàn mí òun fúnra ẹ̀ máa sunkún àmọ́ ẹ̀dá tí ò garí débi tó máa ṣubú rí irú wọn ló máa bú mi. àwọn fíìmù wo ló sọ Austin dolókìkí kí ṣubú ó tó dé? Samura ni. Samura. yàtọ̀ fún Samura fíìmù mélòó lẹ ṣe lẹ́yìn ẹ̀? mo ṣe fíìmù tó pọ̀ gan-an. yóò tó 10. ó jù bẹ́ẹ̀ lọ. yóò tó 20. yóò jù bẹ́ẹ̀ lọ. yóò tó 40. bẹ́ẹ̀ ni. mo ya fíìmù gan. ó tó 40 fíìmù. mo ṣe fíìmù dé level pé mákẹ́tà mi gan sọ pé tí bá wá pè tí bá ní àbá alfa ọjà ni ẹ má pè mí fún nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ fíìmù yín ò jáde rí kó má ta. ó ní ẹ má tẹ̀ má béèrè lọ́wọ́ mi mọ́ nǹkan tẹ́kọ̀ọ́ má béèrè pé ìgbà wo ni máa san owó pé fíìmù yín jáde owó ara lẹ̀ kò possible ó ní kò ṣẹlẹ̀. àwọn kan ní ìyá ìyàwó ẹ̀ ló gbé tí wọ́n mú rìn tí wọ́n ṣẹlẹ̀ lórí àti ṣẹlẹ̀ àti gbogbo ẹ̀ àti ṣe aláàjò wọ́n ní lọ́ba píìkì báyìí wọ́n ní píìkì tẹ́ píìkì lẹ́bà lọ rè rálè ọmọbìnrin kan tẹ́ ní mákẹ́tà lẹ gbọ́dọ̀ jọ mọ́ fẹ́ra yín dandan. no kò ìyẹn ó gbọ́ àwọn yẹn àwáwí lásán ni àwọn èèyàn ò sí pẹ̀lú àwọn ọmọ nǹkan kan àwọn kan sọ nǹkan tí wọ́n rí ṣé ti yé yín. wọ́n lọ́rọ̀ obìnrin tó wọlé ńlọ́dájà lẹ̀ láàrin àtẹ̀yìn àti ìyàwó yín àti ìyá ìyàwó wọ́n ní báwọn ìlú náà ṣe pé ó sì mọ̀ wípé àwa la wà lẹ́yìn rẹ̀ àwa la wà nídìí ìgò tá à ń jẹ́ jíìnì. nǹkan tí àwọn ẹlòmíì máa view ni kò mọ nǹkan kan nǹkan tí ò mọ̀ ló ń sọ. nǹkan tí ò mọ̀ ní sọ ló ń sọ. so mo dẹ̀ máa ń nígbàgbọ́ mi pé nígbà míì mo máa ń nígbàgbọ́ pé mi ò jẹ́ anybody ní explanation. torí pé tí máa explain fún ẹ náà ó ṣeé ṣe kó máa gbà so explanation mi gan ní mí nì fún ẹ torí ayé social media láwa yìí. ṣe rí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ kan tí ò ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ kan kò bọ́ sí comment section kò mọ yín rí o kò mọ ẹ rí o á wá máa kọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lọ ẹ kílìkì tí ò ní túmọ̀ tí ò ní túmọ̀ tẹ bá kílìkì sórí picture ọgbà ṣé lè ló ń sọ̀rọ̀ sí mi. níbo mo ti mọ̀ rí. ṣé mo mọ̀ rí ni ṣé mo rí rí. kámẹ́ tí wàá sọ àwọn tó yẹ pé tá a bá sọ̀rọ̀ sìn àwọn kan máa lọ ṣí fake account. tó pọ̀ gan ni o kò ń ṣẹ́yọ kan o torí pé ó fẹ́ tánìṣì méje àwọn kan dẹ̀ tí wá wà tẹ́nìkan bá kọ́kọ́ kọ́mẹ́ǹtì yẹn orí kọ́mẹ́ǹtì yẹn lè rú máa pọ̀ lọ́ndà ẹ̀ ni wọ́n dòlé lórí. ọmọ wa pọ̀ ń bẹ́ wọn máa kọ́mẹ́ǹtì síbẹ̀ ṣó ti yé yín àwọn kan ti mọ nǹkan tó ń pè ní social media. wọ́n ti fi kọ́mẹ́ǹtì ń kó yín láyà jẹ náà nù kò jẹ́ free lè sọ èròǹgbà ọkàn yín mọ́. kò ṣe by comment torí pé mo ti sọ̀rọ̀ mo ti sọ nǹkan tó yẹ kí n sọ táyé ti rí tó tètè mọ̀ àwọn nǹkan tó yẹ kí n sọ nìyẹn it's like pé kí wọ́n máa repeat. bó o lè ṣe do ní tíátà gan-an. do ní tíátà kò mo kàn jí lọ́jọ́ kan náà ni pé iṣẹ́ yìí. fẹ́ máa ṣe tíátà. iṣẹ́ yìí wù mí mo dẹ̀ bẹ̀rẹ̀ rí ajé. ta lẹ wo àpẹẹrẹ ara rẹ̀ tẹ́ fi wò pé iṣẹ́ ìwù mí látàpẹẹrẹ ara ẹni báyìí. actually mi sọ pé mo ní mẹ́ńtọ̀ kan mẹ́ńtọ̀ mi rèé o tí mi ò gbọ́dọ̀ parọ́ mi ò ní láti bẹ̀rẹ̀ bọ̀ kí ọkọ̀ wo fi kọ́ pé nǹkan yìí dẹ̀ wù mí ṣe o ó yàtọ̀ kí sí pé mo wá rí èèyàn kan tó rí ẹni yìí ni rárá bọ̀gbà tí mo wá wọnú bẹ̀ mo máa ń ṣe normal ṣẹ́rí àwọn nǹkan mi wà tó yí àwọn èèyàn mo máa ń ṣe normal movie tó pọ̀ gan-an tó yẹ pé normal film ni o tó kì í ṣe eré jàgídíjàgan o tí wọn dẹ̀ ní rí tí kò dẹ̀ ní go viral. ṣùgbọ́n tó bá ti fi ti jàgídíjàgan. bó ṣe normal movie ju jàgídíjàgan lọ ní history mi.
ṣùgbọ́n àmọ́ jàgídíjàgbọ́ ẹyọ kan tí n bá ṣe gbogbo ayé ló fẹ́ rí ẹ wá ní má ṣe mo fẹ́ bà tèmi jẹ́ nìyẹn nígbà tí yàn fẹ́ bà tèmi jẹ́ nìyẹn o fún ara mi mo ṣàwárí ara mi ìwọ wá sọ pé o fẹ́ bà tèmi jẹ́ ṣé mo wá gbà fún ẹ ni kí n lè gbà fún ẹ bàbá lẹ́yìn ìgbà tí mo dé yìí mo ti ya normal movie dáadáa o. bí irú àwọn. mo ya àríkẹ́ pìyọ́dà bàbá láàrin èmi àti kò wọ 50,000 views lórí YouTube. àríkẹ́ pìyọ́dà. bẹ́ẹ̀ni mo ya ọkọ̀ odi kò wọ 100,000 lórí YouTube. mo ya oríṣiríṣi bẹ́ẹ̀ o mo wá ya aníhùntọ́lọ́wọ̀n ọba òní tó jẹ́ eré oníbọn ó ti wọ 500,000 ní part 1. ó mì pé bí wọ́n mọ̀ yín sínú. àwọn kan wá jókòó wọ́n ní exchange your ways ó fẹ́ bà tèmi jẹ́ nìyẹn. bí ìgbà tí orí mi. nínú anítọ́lọ́hún púpọ̀ àwọn tó ń sọ pé change your ways yẹn kò yẹ gbọ́n wò ó. nínú anítọ́lọ́hún ní àtọmọ agége wo ló kọ́kọ́ jáde ńbẹ̀. anítọ́lọ́hún ọba òní ló kọ́kọ́ jáde ọmọ agége iṣẹ́ ìjáde kò tí ì pé 5 days ó ṣe máa pé 5 days ni. ìjọ karùn-ún tó jáde ni. ó ṣe pé 5 days ni. lẹ́yìn ìgbà tí ìṣubú dé tẹ nàró padà tọ́lọ̀ ń dá yín padà fíìmù mélòó lẹ ti yà lẹ́yìn ìgbà tẹ. lẹ́yìn tí mo ti ya fíìmù òun náà mo kà ẹ̀ mo ya ọkọ̀ odi mo ya àríkẹ́ pìyọ́dà mo ya diamond journey mo ya ní tọ́lọ́wọ́n ọba òní mo ya ọmọ agége lẹ́ni 5 bẹ́ẹ̀ kódà ó jù bẹ́ẹ̀ lọ. wẹ́rẹ́ yìí. kódà ó ti tó mẹ́fà. nígbà kan wọn ò pè yín ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n ní ìsìn mo rí wípé látàárọ̀ oríṣiríṣi kọ́ọ̀lù pé aago mélòó ni kí n dé lọ́la ọ̀nà ìpẹ́rù ìbàdàn mọ́wá o ọ̀nà ìpẹ́rù ni màá gbà nǹkan kan o ṣé ẹ lọ wá rìn kó rìn ẹsẹ̀ yín ni àbí bò. ṣe rí ọ̀rá tí n bá níbi kan tí mo lè wá rìn kún rìn mi ni mi ò ní dúró kíyà jẹ mí tó yẹn tó bá yẹ kó mo níbi kan tí mo lè wá rìn kún rìn mi ìyà tó jẹ mí yẹn mi ò ní dúró kíyà yẹn jẹ mí tó yẹn. ìyà yẹn pọ̀. ó pọ̀ gan so mi ò wá dúró nìyẹn mi wá dúró kíyà yẹn jẹ mí tó yẹn. ọ̀dà díẹ̀ nù sáǹpù ìyàtọ̀ jẹ yín táwọn èèyàn lè fi ṣàríkọ́gbọ́n pé ókè o pé ìwọ́tọ̀ ọlọ́ọ̀ fẹ́ para rẹ̀ nǹkankan ṣé ìyàtọ̀ tó báyìí jẹ ọ́ rí ọ̀ya ẹ̀sùn ńlẹ̀. òun ni àwọn ìyà tó jẹ mí ní pé èmi celebrity ní nàìjíríà. ok gbajúgbajà táwọn èèyàn mọ̀ olólùfẹ́ àwọn èèyàn tí mo wá lọ sí ìlú tí wọ́n ti mọ̀ mí rí tí mo wá rìn tẹ́nìkan kò sọ pé báwo ni débi tó máa sọ pé hi inú sẹ́mi ìlú yẹn tó fi kí áńkọ̀pù bọ̀ mí lọ́wọ́ láì jalè mi ò wọ ẹnìkan kò nílùú mi ní kọ́ńtì mi kò ṣẹlẹ̀ sí mi rí. tẹ́ẹ̀sì gbọ́jà. tí mi ò gbọ́jà tí mi ò rẹ́pù tí mi ò ṣe nǹkan kan tọkọ dé nílé mi àwọn ọlọ́pàá tó tíìmù dé pẹ̀lú mọ́tò ọlọ́pàá kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ gàgà where's your passport. mo dẹ̀ wò báyìí pé àyàmílà kàrà pé kí ló ṣẹlẹ̀ kí dédé tí mo mú passport mi jáde báyìí next thing handcuff ní kàkàkà lọ́wọ́ mi gbà ọlídìí mi sínú mọ́tò ni. mo jókòó síwájú àwọn panel báyìí. àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé. mo á rò pé ta ni mo ṣe kí ni mo ṣe ṣé mo pààyàn ni ṣé mo gbé dúrọ́ọ̀gì ni. kí ló fà á tó fi le tó báyìí. mo wọlé sínú ìlú yẹn without visa. lórílẹ̀‐èdè yẹn. níjọ́ tí ìrìn àjò yìí pé. bó ṣe wá mọ̀ ilé tí mo gbà nínú ilé tí mo gbà láńlọ́ọ̀dù ilé yẹn ló pe àwọn ọlọ́pàá pé ohun tó ń gbénu ilé yìí illegal lówó country. bẹ́ẹ̀ni. bóòlù ń ṣe mọ̀. ó mọ̀. ẹ sọ fún. mi ò sọ fún ó ní ọmọ ọkùnrin. ok. ìyẹn ló wá bí ọ̀rẹ́ mi ó ti yé yín ó wá bí ẹni pé ó dẹ́ sí yín. ó dẹ́ sí mi ni mi ò mọ̀ ó ti yé yín àtijọ́ wà bí ọ̀sẹ̀ méjì àtijọ́ wà àtijọ́ máa ń mọ́ àrí bí ọ̀rẹ́ mi ó máa ń jáde lọ bọ̀ so àwa ń sọ̀rọ̀ ó wá ní ibo lèmi ti wá mo wá ní nàìjíríà ní so àwọn yẹn ò gbọ́ kankan ju òyìnbó gan tó gbọ́gàn agídí ló máa fi ń sọ èdè ìlú wọn ló máa ń sọ Sùsùánà ló máa ń sọ so mo wọ́n sọ fún pé àbá ìbá mo wá ní àtọ̀ ni mi ó ní ó wá lọ sórí YouTube wọ́n gbọ́ àwọn fíìmù ní àótọ́ ni o
wọ́n ní báwo mo ṣe wá wọlé sí country oye kọ́kọ́ béèrè ọkọ mi ò tiẹ̀ lọ pé ó lè set mi up. pé olólùfẹ́ mi lè ní ọ̀fẹ́ mọ̀ ni. ọkọ mi ò tiẹ̀ lọ bẹ̀ so mo kàn sọ fún ni ó tán ọjọ́ kejì lọ́lọ́pàá dé the second day lọ́lọ́pàá dé ṣé tọjọ́ tí máa wà tí máa sùn sórí train station. nínú ìrìn àjò náà. nínú ìrìn àjò yẹn náà train station tí mi ò mọ ibi tí mo fẹ́ sùn. kí ló lé yín kúrò nàìjíríà ń gbà náà ṣé ti gbèsè ní àbí ti gbèsè kọ́. kí ló lé yín kúrò nàìjíríà. ojú ogun yẹn ti pọ̀ jù ni mo ń bẹ láàrin àwọn èèyàn tí mi rò bí àwọn ọ̀rẹ́ mi tó wá di pé gbogbo wọn. wọ́n wá dọ̀tá láàrin lọ́sàn-án gangan. iṣẹ́ dúró àwọn tí tó ń pè yín síṣẹ́ náà tó ní. everything dúró. ọ̀rẹ́ wa n ò ní lè pè ọ́ sí fíìmù yìí o pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí o. bẹ́ẹ̀ni. kàkà kí lè okú ilẹ̀ ọ̀sà ẹ ti ẹ̀ gbìyànjú ní bọ́ bá ṣẹlòmíì yóò fẹ́ commit suicide ni. bẹ́ẹ̀ni yóò fẹ́ commit ẹ̀ gidi. ṣé níbi tí mo ti wà ní bọ́dà mi tó máa seize passport mi fọ́jọ́ mẹ́ta. máa sun bọ́dà. mo sun bọ́dà Zimbabwe. kí lẹ̀ ń wá káàkiri bẹ́ẹ̀. mo ṣàfẹ́ débì kan kí n dúró. ṣé èsè pé wọ́n fa yọ̀gọ̀ yọ yín kúrò nàìjíríà bíi pé wọ́n ṣàṣì yín pé ọ̀yá jáde ẹ̀mí sunlé àná máa lọ. èmi ò mọ o àmọ́. àwọn orílẹ̀-èdè wo ni ìrìn àjò yẹn gbé yín dé. mo bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn láti Mozambique. Mozambique ni mo gbà dé Zimbabwe. Zimbabwe ni mo gbà wọ South Africa. South Africa ni mo gbà wọ Botswana. Bàbá mo rìn o. Àjàlá travel. gbogbo àwọn ìrìn tí mo dẹ̀ ń rìn yẹn kò sí country tí mo dé tí mo ti gbádùn mo lọ jìyà ni o. bẹ́ẹ̀ ni sà. tí a máa pe lágbájá ẹ̀ ó jìyà káàkiri Áfíríkà. mo mi mọ gbogbo country tí mo lọ yẹn. èyí ṣe pé mo lọ gbádùn bàbá mo lọ jìyà bẹ́ẹ̀ ni. àti South Africa náà. South Africa mo kúrò ní ó yẹ kí n wà ní Johannesburg ní South Africa mo wá kúrò ńbẹ̀ mo lọ sí Lepalale ní ìlú dẹ́gbẹ́ bí ẹni pé kíyàn kúrò láti Èkó kó wá máa lọ sí Èkìtì lọ gbé. kí ló lè yín kúrò ní Johannesburg. ẹ kò sówó tí mo fi gbálé mbẹ̀. bẹ́ẹ̀ni. ilé ibẹ̀ sì wọ́n. ilé ibẹ̀ dẹ̀ wọ́n ẹnìkan ló wá hint mi pé tí n bá bẹ̀rẹ̀ ṣe ó yẹ kí n máa lọ sí Lepalale pé mo lè manage ayé mi. níbẹ̀. bẹ́ẹ̀ni. níbẹ̀ wá débẹ̀ ńkọ́. ìgbà tí mo ti wá débẹ̀ mo pàdé ọmọ Nàìjíríà lọ́kùnrin. ó ní ẹ̀gbọ́n yìí rèé ẹ̀gbọ́n onífíìmù yìí rèé ó gba kíníkan. bàbá lẹ́sùn pé mo pàdé ọmọ Nàìjíríà tí mo mọ̀ pé mo ti rí ọmọ ìyá mi. Ọlọ́run tiẹ̀ ṣe màá tiẹ̀ rí ibi tí mo máa gbé. jẹ́ mọ́ mánéèjì lọ́dọ̀ rẹ̀. ilẹ̀ ṣú ló sọ fún mi pé ṣé mi ní wàá máa lọ lé ni. àfà bro ẹ nílẹ̀ lé ni. mo fẹ́ mánéèjì ń bí ìdọ̀la ni. ọ̀rọ̀ yẹn kọ́kọ́ rí kà mi fẹ́ dáhùn kò tí yẹ ọmọ pé kí nǹkan bá bá yín lójijì mi kọ́kọ́ fẹ́ dáhùn náà. nǹkan tó ṣẹlẹ̀ ní ó ní rárá o kò jẹ́ ń sún bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni sà. ó ní no. kò jẹ́ ń sún bẹ́ẹ̀. bàbá mo rí ìrìn àjò tí mo mọ̀ pé nǹkan tẹ̀ ṣe mí gan ní ìrìn àjò tí mo yí padà tí mo yẹ pé tẹ́ bá rí mi lọ́jọ́ tí mo kọ́kọ́ dé sí Nàìjíríà ẹ máa kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní mọ̀ Austin. bẹ́ẹ̀ ni mo yí padà pátápátá. pé èèyàn change. bẹ́ẹ̀ ni first person tí wọ́n pé èèyàn yí padà pátápátá nú ayé torí pé ọmọ tó láì lo make up mo ti change totally ọmọ tó wá gbé mi lóyà boy mi lẹ́sì bákàrè ọmọ ẹnìkan ni mo mọ̀ àti Santo àwọn méjì yẹn ló dúró àṣà àwọn ọmọ tí mo máa ń kó káàkiri àwọn méjì yẹn tí mo ṣe travel náà wọn lọ location. bẹ́ẹ̀ ni wọ́n wá pé lẹ́sì àní aláyé mi ò wá òkè ẹni kì í máa lọ location kí n lọ sí ibẹ̀ mo mọ̀ pé aláyé mi á dé mo mọ̀ pé ó máa dé lọ́jọ́ kan. ìgbà tí mo wá fẹ́ dé òun ni mo pè pé mo máa dé lọ́la o òun ló wá organize mọ́tò wá gbé ni bàbá ìgbà tí lẹ́sì dé airport Nàìjíríà
ó kọ́kọ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. irọ́ o. bẹ́ẹ̀ ni. ẹni tẹ́ ẹjọ́ ń sùn tẹ́ ẹjọ́ ń jẹ tẹ́ ẹjọ́ ń mu. ó kàn tó gbọ́dọ̀ aláyé kò mọ̀ gbà tó fi sọ pé bàbá ẹ ti change o. kò lè mú un mọ́ra mọ́. bẹ́ẹ̀ ni bàbá ẹ lo max. kìí sì sàsìkò covid. inú covid ṣẹ̀tọ́ ni. ẹ lo máàsì. ẹ lọ òun mo ṣe lò. ṣe rí ọmọ mi kan náà santo ìyẹn bí ojú ogun yẹn ṣe le tó tí ó ní anybody ò gbọdọ̀ lò ó. fúnṣẹ́. ó wá ní mo fẹ́ ya fíìmù olóṣèlú bẹ́ẹ̀ mo fẹ́ ya fíìmù ó dà mo fẹ́ waste owó. ó ní kí fíìmù yẹn má jáde kọ̀ọ̀kan mi. ṣe rí fíìmù yìí aláyé mi ló máa direct fíìmù yẹn ló dé jáde dè ní. ó sọ ó mọ̀ pé kò ní jáde. nítorí pé ó mọ̀ àwọn yẹn ló ń pè ní loyalist. ó lóun fẹ́ waste owó ọyẹ jẹ́ àyà fíìmù. gbogbo yóò lò wọ́n má bì mo fẹ́ ya fíìmù àwọn dẹ̀ mú ma lò. ẹ̀rígbọ̀njú ogun lè fíìmù yín mẹ́rin kan ẹ sí léraléra ẹni wá ń fi insist kọ́ mi pé yọ jáde lónìí yọ jáde lọ́la. bẹ́ẹ̀ni ìsìkọ́mì yẹn lọ fa. fún ọdún mélòó. ó fi mí sí ìsìkọ́mì fún ọdún mẹ́ta. ẹni bíi tí gbogbo owó yín kọ́kọ́ run sínú. tó kọ́kọ́ run sínú yẹn torí pé fíìmù gbogbo resources tẹ ní. mo ya fíìmù kan. ẹni àṣẹ wọn ti ṣe mítìnì wọn wàá fún yín lówó àwọn ò rìlíìsì owó tiwọn. mi ò mọ fíìmù kan tí mo yà tí mo pè ní multi-millionaire project nígbà yẹn tí mo pè ní T-Money. mo lọ Ghana mo lọ shoot mo lọ Togo mo lọ shoot mo lọ Ivory Coast mo lọ shoot ní fíìmù yẹn ni o. bàbá wọn ṣe pósítà fíìmù yẹn tó 25 times láti lè máa convince mi. kọ̀dẹ̀ jáde. wọ́n change pósítà every release síwájú sí pálí ẹ̀yìn. ẹni gbà ó sùn yín lẹ́nìkan bá ní ẹ bá ọmọ Pàṣọ ọ̀yá ó ṣe lọ́ọ̀nchì fíìmù tẹ́ ẹ mọ̀ pé ègún burúkú ti wà lórí ẹ̀. bẹ́ẹ̀ ni àti lọ́ọ̀nchì o Pàṣọ fún mi ń déètì. ẹ ta Ankara. mo ta Ankara wọ́n máa ṣe lọ bí kinní kan wọ́n tún raṣọ yẹn gidi wọ́n raṣọ yẹn kékeré wọ́n bò ó ni o. fíìmù yẹn ò pàpà jáde. fíìmù yẹn ò jáde lọ́ọ̀nchì ò ṣeṣe. ẹ rí lọ́ọ̀nchì ṣe. mi ò rí lọ́ọ̀nchì yẹn ṣe láì ṣe pé Pàṣọ fún mi. fíìmù mẹ́rẹ̀ẹ̀rin yẹn wá ń kọ́. kò síbi tí mi rí mọ́ mẹ́rẹ̀ẹ̀rin. ìgbà tí mo tún wá dé tí mo tún wá pé bí a kì í máa fi wá kí ó kí àwọn fíìmù yẹn kí sáré fi wá watch hour ní YouTube tí mo tún wá pé editor alpha ó ní mẹ́rẹ̀ẹ̀rin lòun ti scratch lórí hard drive. yéè. mo kàn rẹ́rìn ẹnìkan wá ní Austin kí ló dé gbogbo nǹkan ló máa fi rẹ́rìn ṣé kò sí nǹkan kan tó máa ń tí ó ní fíìmù mẹ́rin scratch lórí hard drive ó dẹ̀ rẹ́rìn mo ní ìjọ ṣé bá sunkún ṣé máa padà sórí hard drive àbí tí mo bá pariwo mọ́ editor yẹn ṣé fíìmù mẹ́rin yẹn tó máa padà sórí hard drive kò ní padà. kábíyèsí olódò. corrupt ni so tó yẹ corrupt yẹn kò lè padà kó. níjó nínú Austin bàjẹ́ jù láyé tá a rí irú ẹ̀ rí pé níjọba ìjọ ọmọ nígbàgbé ni. ọjọ́ tí mo wà ní Kwalakwala village. bó ní jẹ́ bẹ́ẹ̀. ní bọ́dà Mozambique àti Zimbabwe. tó wá sísì passport mi. tó wá sọ pé kí n lọ dúró síbẹ̀ yẹn. mo wá wúra mi báyìí pé Austin Emmanuel. tílẹ̀ ó ti fàyà Nàìjíríà. ilẹ̀ wa ṣú mọ́ mi ń bẹ̀ tí mi ò mọ ibi tí mo fẹ́ sùn ọjọ́ àkọ́kọ́ tí mi ò mọ ibi tí mo fẹ́ sùn mi ò mọ pé ìrìnàjò ẹ̀ sì máa tẹ́rìbù bẹ́ẹ̀ yẹn ọjọ́ tí mo wá lọ sùn sí train station èmi nìkan tí òtútù mú mi. ní òtútù tí jó tútù. gidi tí mo dìde mọ́ ta ni mo ṣẹ̀. tọrọ mi fi rí báyìí. bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ jẹ́ ta ni mo ṣẹ̀. kábíyèsí Olódùmarè. bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ jẹ́. ǹjẹ́ irú ìrírí ayé yìí ǹjẹ́ ẹ lè fi ya fíìmù lọ́jọ́ iwájú. mi ní fi ya fíìmù kékeré. high budget fíìmù ni. gidi gan ni o. tí èso lówó kékeré lọ́yà. àwọn nǹkan tí mò ń sọ yìí àwọn nǹkan mi wà tí mi ò lè sọ tí máa sọ nu fíìmù yẹn. tí máa portray fún wọn nu fíìmù yẹn.
tó máa wà emotional gan gan torí mo dìde báyìí lóru mo wá wò pé ní train station tó séèyàn kọ́kọ́ ń bẹ̀ tó yẹ kó mo ráwọn èèyàn tó sì sìn ó sì dá tó wá kẹ́yìn nìkan onílù tó bá po èmi nìkan ní train station tí mo wá dìde lóru tí mi rí anybody ta ni mo ṣẹ̀ tó lè tó yìí. níjò nínú yín dùn jù tẹ́ ẹ lè gbàgbé. ọjọ́ tí inú mi dùn jù. tí mo ṣe jagun yẹn tó. ọjọ́ tí inú mi dùn jù ní ọjọ́ tí mo dúró sí airport. tí mo sọ fọ́lọ́run pé tó bá jẹ́ pé lóòótọ́ lóní rere lọ́lọ́run ṣe. mo ní mo dúró sínú airport yìí ó dẹ̀ fẹ́ deport mi láì ṣe nǹkan kan. mo ní tó wá jẹ́ pé ọlọ́run fẹ́ kó máa yin òun ni. mo ní tó wá gbé mi padà láti airport sí nàìjíríà kó máa fi mi bú ọlọ́run ni wà lọ́lọ́run mú ẹ. mo ní tó wá jẹ́ pé lóòótọ́ ọ máa ń fi èèyàn yin ọlọ́run ni ìwọ ọlọ́run jẹ́ wọn fi mí yìn ọ́ lógo. ẹ kò fún mi yìn lénìí. mo ní lénìí bàbá kò ju 5 minutes lọ mi ò exaggerate mo kọ́kọ́ bí mo níṣẹ́ ni bí ni mí ni mo níṣẹ́ kà ni mí ni mo kọ́kọ́ béèrè kí n tó ṣàdúrà yẹn mo wá ń tẹ́lẹ̀ pé mi ò dáa kó lọ́ọ́ má gbàdúrà mi jọ yẹn tó ní mo kó mo dáa bàbá kò ju 5 minutes lọ láàrin mi àti gbogbo immigration ò fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ lọ́jọ́ yẹn nítorí pé mi nìkan ni automatically going back to your country. wọ́n sì ń ṣe interview fún àwọn tó kù ní airport mo ṣe bọ́ọ̀lẹ̀ airport lórí plane. àwọn tó kù wọ́n sì ń gbé wọn lọ́fíìsì wọn wọ́n ṣe ọ̀dà bọ́ èmi wọ́n ní nàìjíríà ni mí for the fact pé mo mú passport nàìjíríà dání yẹn mò ń padà sílé láàárọ̀ ọjọ́ kejì. ẹni tó gbìyànjú àti jáde síta ló mọ̀ pé passport wa tá a mú dání yẹn bàbá ó ju id card lójú àwọn èèyàn mi ni. nǹkan ju nǹkan lọ. nǹkan ju nǹkan lọ.